iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà rí dájú pé ẹ sanwó yín tán kó tó di Monday February 3rd 2025 tí pínpín ó wá sópin ààyè tó kù tó nǹkan torí pé gbogbo ètò ló ti wà nílẹ̀ ní sẹpẹ́ pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí Ọ̀yọ́ State Pilgrim Welfare Board tó wà ní Hajj Camp Olódò Ìbàdàn tàbí kẹ́ ẹ pé 091-3806-4502 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ alọ́bọ̀lọ́dé soríire ní wẹ̀lẹ̀mù ní Hajj 2025 Inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربه فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكرانك كي مسلميك السلام عليكم ورحمة الله وبركاته أكرك بصيرت والبصيرة ilé tí àjẹmọ́ tẹ́tí gbọ́ láti lè ṣe rédíò Solutions FM 93.9 ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run àwọn sáàsù tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ náà ní gbogbo àwọn tí wà níbí pẹ̀lú wa ààrẹ gbogbo àwọn olólùfẹ́ òdodo kí á súnmọ́ tòsí ká mọ̀ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ́kọ́ náà kó san wá ní ẹ̀san lórí Allahumma àmín àwọn sáàsù tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn látẹ̀yìnwá àwọn náà ní Sáù Sulaiman بني إبراهيم أبو إبراهيم إسحاقي قال لك بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ìgbédàl kìyàmà akíra wa ní kíkí tọ́lá ìpé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ní ìgbà tí a ti kíra wa à ń fi àna Ọlọ́run bẹ̀ lọ́hùn àwọn àfáwà tí wọ́n kọ́ wa ń kéwú ẹni tó ti bọ́dì sálíkì àmọ́ nù wọn àbáwá gbẹ̀ni márùn ní arọ́bí Ọlọ́run bá ní foríjì wọn àwọn àfáwà tí wọ́n sẹ́kù fún ọbẹ̀ látọ̀rí mùdírù máa dé gbogbo àfáwà ní máa Ọlọ́run bá ní sàlékún dáadáa wọn àbáwá mọ́mú ìlú Ìbàdàn àti gbogbo àwọn káńsùlà tó kéde lẹ́yìn mọ́jẹ̀ kọ́rọ̀ wọn bàjẹ́ ẹ̀mí gbogbo àtàlàfíà Ọlọ́run bá ní ṣe fún wọn Solution FM mọ́jẹ̀ kó jóná gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tí ẹ̀ ń tẹ̀lé wa tí ẹ̀ ń fọkàn bá wa lọ tá a jọ mọ́ ń káàkiri lórí ìrìn àjò wáàsí
ọlọ́run kó ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa wọlé àjọ kan sọ ọlọ́run wọlé gbólóhùn la ilaha illallah. Ní alẹ́ òní síwájú kó tó di pé a bẹ̀rẹ̀ ètò ìkéde tí alálàájì tí a máa ń kéde yẹn ní lórí prógámù ájì ọdún yìí ó ti wá sí òpin, ájì 2026. Deadline tí ìjọba Saudi fílẹ̀ ó ti pé. Jíngù yẹn kò wúlò kankan mọ́ fún state, kódà fún international kò wúlò, àfi àwọn ọgbọ́n kan tí àwọn èèyàn kan lè sáré fọgbọ́n àtinúdá. Nínú àdúrà tọ́lọ́run gbà fún ìsìláàmù ní wọ́n máa wò pé àtìgbọ̀ 2026 ni ọ̀rọ̀ Saudi ti yàtọ̀ báyìí, ájì 2026 ó ti close báyìí. Àwọn slọ́ọ̀tì kékeré kan ló kù lábẹ́nú. Lábẹ́nú ni bóyá àwọn tí a sáré sanwó slọ́ọ̀tì yẹn tí ìjọba Saudi gbé kalẹ̀ wípé ẹja sáré ra slọ́ọ̀tì tí wọ́n lè sáré rí àwọn kọ̀ọ̀kan chipping wọlé. Ìlókù o, kò sí ọ̀rọ̀ pé mọ̀kàn yan fáńdáfáńdá kankan. Ọlọ́run kó ṣàánú wa. Irú slọ́ọ̀tì bẹ́ẹ̀ bá ń wá á bá wa jáde. Ṣùgbọ́n pé mò ń kówó lọ stéètì, ọ̀rọ̀ international mò ń sọ bá ń padà o. Kọ́lọ́run kó ṣàánú wa. Ní alẹ́ yìí tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni kí ló dé tó fi jẹ́ wípé àdéhùn ìyà, àdéhùn ẹ̀sìn lọ́lọ́run ṣe fún mùnàfíkì nínú ìsìláàmù yìí. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? A fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ká lè bá a mọ̀ kí gbogbo wa ká má ya mùnàfíkì, torí pé mùnàfíkì gan ìjìyà rẹ̀ burú ju ti kèfèrí lọ. Tálẹ́ńtà ń pè ní kèfèrí òun náà lẹ́ni tí ọ̀gbọ́ Ọlọ́run gbọ́, kò tẹ̀lé lánàá tọlọ́run lórí ọ̀nà Islam. Gbogbo ẹni tó bá tẹ̀sí sí ẹ̀sìn mẹ́ta yàtọ̀ sí Islam kèfèrí ni inú ṣẹ̀rí àti àwọn tí a ń pè kèfèrí náà. Kí wá lóde tó jẹ́ pé ìyà mùnàfíkì ó tó wá pọ̀ ju ìyà kèfèrí lọ. Tálẹ́ńtà sì ń pè mùnàfíkì òun lẹ́ni tó jẹ́ yí pé àjọ máa kírun, àjọ máa gbààwẹ̀, àjọ máa sì gbẹ̀ṣùgbẹ́ tó ń ti bẹ́ẹ̀ olójú èjì ni ń yọ́lẹ̀ ẹ̀dá pẹ̀lú pé kò gbọ́ Ọlọ́run gbọ́. Ó fi ímánì síta, ó fi kúfúrú sínú. Àwa máa rò para wa ni kankan rẹ̀ ọ̀pọ̀ tó jẹ́ pé agbẹ̀yìn bẹbọ jẹ́ ni fún Islam. Irú ẹni bẹ́ẹ̀ kí ló tó lọ́n fi ṣe àdéhùn ìyà tó pọ̀. Àkọ́kọ́ tẹ́ fi dárú àwọn ẹni yẹn mọ̀ láwùjọ, Ọlọ́run balikọlá ó ṣàlàyé rẹ̀ fún Al-Qur'ani Karim. Àkọ́kọ́ tá fi dá wọn mọ̀ ló jẹ́ pé sẹ́rí wàláhì Ọlọ́run mọ̀rọ̀ sọ, ṣùgbọ́n kárí gbọ́ yé dáadáa ńlókù. Àwa la mọ̀rọ̀ gbọ́ o, ọba tó dá wa ọmọ ọ̀rọ̀ sọ, ṣùgbọ́n bó láti wá gbọ́ yé ńlókù. Ọlọ́run ṣàlàyé rẹ̀ fún wa ní Al-Qur'ani Karim yékéyéké tá fi dá mùnàfíkì mọ̀. Nǹkan àkọ́kọ́ tó lágbára jù tó jẹ́ pé ìní ń fa àwọn ariwo tá ń pa pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ pera láàfẹ́ ẹ̀sìn fún wa. Nǹkan àkọ́kọ́ ni pé tẹ́ ẹ bá ti lè rí ẹni tí mú ẹni tí ìṣe mùsùlùmí ní ọ̀rẹ́ ayò yóò máa dìfẹ́ǹdì ẹ̀. Bí ìyẹn kan bá ṣẹlẹ̀ àwọn náà ni wọ́n máa sá gbogbo wá sí ọba máa ṣe gbogbo tí ọba máa sọ yóò sá máa fi fífọ́ ẹtí Islam nítorí láti lè pe ìfẹ́ àwọn èèyàn wá kó lè bá rí pé ṣe rí pé Islam eléyìí báláǹsì. Rárá, ẹ má sì gbọ́ yìí o, Islam ò sọ pé àníjọ gbèlú, kò sọ pé àníjọ sàṣepọ̀, ṣùgbọ́n ń dà ké Islam láàjọ sàṣepọ̀ ni wọ́n máa sọ. Ẹ wà á rí i pé either directly or indirectly wọ́n máa yẹpẹrẹ Islam fún ẹ̀sìn míì ni. Islamic scholar ní ẹ pera wọn, Islam nílẹ̀ fi ṣe o. Ẹni tó bá jẹ́ pìrìsẹ̀ntà tàbí tó bá jẹ́ bí ẹntatẹ́nà kan tó jẹ́ pé gbogbo ayé ló fẹ́ díìlì pẹ̀lú, ìyẹn wọn kò gbé ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́, yóò fẹ́ satisfy gbogbo ayé. Ìyẹn yàtọ̀, but àáfàá gangan ẹ̀sìn rẹ ní ẹni ọ̀ satisfy àáfàá. Ìntọ́ ọba gbé lọ́wọ́ ọjà darí ìlú ọ̀ satisfy gbogbo everybody, ṣùgbọ́n Islam ló ló fi jẹun. Ìyẹn ká máa ṣẹlẹ̀ ẹ sábà máa rí yóò máa nẹsẹ̀ ilé yóò máa nẹsẹ̀ ta. Kí náà déhùn tọ́lọ́ sí fún wọn tẹ́ ẹ bá ti rírú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé kódà ó tún lè lọ nú ilé ìjọsìn wípé ẹ wò ó nǹkan kan lájọ ń ṣe ẹgbẹ́ oúnjẹ jáde ẹja rárá, kì í ṣe pé ó nífẹ̀ẹ́ yín o. Àpẹẹrẹ tẹ́fì ọkọ̀ dá mùnàfíkì mọ́jú láyé tọ́lọ́ ń sọ inú Al-Qur'ani Karim nínú Suratul Ali Imran aya 28, Suratul Ali Imran
ọlọ́run ní la yattakhidul لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين. ẹ máa gbọ́ o àyà kùránì ó ní o Quran chapter kini Al-Imran Quran chapter 3 verse 28 ọlọ́run ní láàyè wọ́n náà lè lọ wò dáadáa ẹ wá máa wo àdéhùn tọ́lọ́run sí o àyà kùránì mo fẹ́ lò lónìí tẹ́ẹ̀fì rí i wípé bí múnàfíkì gbogbo tí múnàfíkì rí kọ́ máa ṣe ọlọ́run mọ́ bí ṣe máa ń bá wọn lò bẹ́ẹ̀ náà lọ́run sì bá wọn lò bẹ́ẹ̀ náà sì ń bá wọn lò bó sì bá wọn lò lánàá náà ló sì ń bá wọn lò lónìí kàkà kí wọ́n wá kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ní tí wọ́n máa ṣe ọlọ́run ní láàyè tákìdó lè rí láàyè tákìdó al-mu'minuna al-kafirin ọlọ́run ní kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mùmìnì olùgbàgbọ́ òdodo kò gbọ́dọ̀ máa mú kèfèrí ẹni tí èyí ṣe olùgbàgbọ́ òdodo kó máa mú ní àwòlíyá. kí ni túmọ̀ àwòlíyá? ọ̀rẹ́ ayò wọléwọ̀de tí ó rí inú rẹ̀ tán sí bọ́lọ̀ ní sọ̀rọ̀ yìí. bosom friend kò gbọ́dọ̀ mú bẹ́ẹ̀ àwòlíyá nígbọ́lọ̀ nǹkan wà ní Quran chapter 3 verse 28. nítorí wọn sọ ni pé sẹ́rí àwọn àti ẹ̀rọ fìdá wàhálà rẹ̀ change àyà yìí. bóyá wà tá à ń sọ yìí bóyá ní ẹni tí èsè mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ á ní lẹ́gbẹ̀ẹ́ náà iṣẹ́ ìsìlámù náà wọ́n fọ́jú máa lórí ni ṣùgbọ́n ìtumọ̀ ọ̀rẹ́ ayò ó yé la yattakhidul mu'minuna al-kafirina awliya'a min dunil mu'minin yàtọ̀ sí àwọn olùgbàgbọ́ òdodo kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o. ومن يفعل ذلك ọlọ́run ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ nù yín. فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويحذركم الله نفسه وإلى الله المصير. ọlọ́run ní èmi ọlọ́run ò ní ọ̀rọ̀ rẹ̀ kankan fi ṣe kò sí nǹkan sí gbogbo nítorí kọ́ dáwọ́lé ọlọ́run ní kò sí kankan tó kà mí lọ́rọ̀ rẹ̀ èyí tó lè fi mú wọn lọ́rẹ̀ẹ́ ayò tó lè fi bá a sí ni pé bóyá ọ̀n páyà pé kí wọ́n má fa burú kàn lọ́wọ́ pé ẹ ṣáàjì ń bá wọn sí kí wọ́n má fa burú kàn níbi tẹ́ ẹ̀ ti lẹ́nu ọlọ́run ní ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wa yuhadhdhirukumullahu nafsa èmi ọlọ́run mo sì ń kìlọ̀ ẹ̀mí ara mi fún yín gbogbo ìwọ sọ bẹ́ẹ̀ ṣe lú mo máa ń kìlọ̀ ẹ̀mí ara mi fún ọ ọlọ́run ní wa ilallahi ẹ máa rántí pọ́dún èmi ọlọ́run ilé padà sí ẹ máa gbọ́ nígbà kan ẹnìkan bọ́ta ojú Quran ń yá báyìí ní wọ́n á já sí iná ó ní kéré kan o gbogbo àwọn mùsùlùmí sọ ká irú èèyàn wo ni ó fúnra ẹ̀ lọ́tọ̀ ọlọ́run ẹni arínú àáfà tó pe ẹnìkan tó lẹ́nu nínú ìlú pé ẹ wúrú ẹni tó sí báyìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ báyìí so ẹjọ́ ẹ jẹ́ ká wọ́nà bá a ṣe lè rí ọmọ ìgbé bá a ṣe lè rí kéré kan sí ẹni ẹ wá pè mí pé ẹgbẹ́ ustaz ṣé ò lágbájá sọ báyìí àníyàn wà tí ẹ bá ń káyà Quran tí ń bá mọ inú súrà tó wà yìí ni wọn kọ́ bá ń gbé Quran nínà tí màá sí yẹ̀wò pé ṣé bó ṣe rí ni wọ́n ní ẹ má jà ẹ jẹ́ má tẹ̀lé lẹ́gùn bá ti ẹni náà rárá o ẹ̀yin náà já wo sínú tó máa ń ṣe dá mo lọ́dà ẹ já wá báyìí ṣètò lórí rẹ̀ nílànà òfin ẹ máa gbọ́ o kẹ́ ẹ fòfin gbé ebi tí a kọ́ sọ́njọ́ náà mo ní ọ̀rọ̀ tí mo sọ́njọ́ náà mo ní ẹ wá kò ní lọ́dọ̀ tèmi o yìí sọ pé kò dò wá o ṣùgbọ́n náà ló ní alukur'ani rẹ̀ mo ní wallahi ẹ máa wo tí ó gbẹ̀yìn rẹ̀ mi sọ̀rọ̀ mo ní ìṣẹ́wọ́n lọ ni wọ́n ní ẹni sọ pé ṣé àwọn ọmọ òwúrọ̀ bá kiri kan kò ju ọ̀sẹ̀ mẹ́ta lọ sígbà náà lẹ́ni ń bá pàdé ẹni tó pe ìkànnì àwọn tí mo lọ lẹ́nu nùlù ọ á pàdé ẹni tí ó sọ pé ká máa wá kí la ilaha illallah wọ́n fẹ́ pàdé níbi ẹ ti máa ń lọ ra nǹkan tewétegbò so bó ṣe kò á mọ̀ pé tí ń rìkọ́ọ̀dù lọ́ba dìmọ̀ ló kí kiri kan sórí àwọn èèyàn kan ń wọ́ láti gbé ọ so wọ́n ń gbọ́ láti gbé ọ gbogbo
ẹ̀yà dáadáa ní ọ gbogbo ẹni tí wọ́n ń gbọ́ láti gbé ọ pè mí ṣe kiri kan ọwọ́ àtúnṣe dáadáa sí tì nítorí wọ́n sọ fún pé àwọn ti fẹ́ gbé ọ òun náà ló sì pẹ́ ní tí bí ìjẹ́ ń pè múnàfíkì náà kí ni ń wá lọ́dọ̀ rẹ̀ tí yẹn ní ìsìn lónìí ọ̀tá ayérayé yọ ni wọ́n kódà inú ẹ̀ tí máa ń wọ lọ́lọ́run fi sọ ọlọ́run ti clear rẹ̀ àkọ́kọ́ nù kẹlbalẹ̀ wa mọ̀ níwà máa rí létí àwọn àyà yìí ẹ jẹ́ á lọ sínú súra mi nínú Al-Qur'ani Karim nínú Suratu Nisa àyà 138 ọlọ́ni bashiril munafikina. bashiril munafikina bi anna lahum adhabun alima alladhina yattakhiduna al-kafirina awliya'a min dunil mu'minina ayabtaguna indahum al-'izza فإن العزة لله جميعا. Suratu Nisa, Quran chapter kini? 4 verse 138 to 139. Ẹ jẹ́ àkọ́bọ̀ 138. Ọlọ́run ní. Bashiril munafiqina. Ìwọ Ànábì. Ẹni pé àkùrá ni mo lò. Níbi jẹ́ pé tá a bá rí nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí, à ń sọ ilé kí gbogbo ìwọ tó dùn déédéé nínú Islam tó ń sọ̀bẹ̀ sílùú tó jẹ́ pé ìwọ láàbà ní ìlàtúbálọ̀ láàbà lọ wọ́n sáà ní gbogbo ẹ̀ kí tó ń yọlẹ̀ dà bashiril munafiki ìwọ Ànábì jọ bá ń fún gbogbo àwọn munafiki ta ni munafiki ẹ ti mọ̀ túmọ̀ rẹ̀ sọ̀bẹ̀ sílùú mọ̀nà àti fìkì tó ti bá sọ̀bẹ̀ sílùú ìyẹn Ọlọ́ni wà Ànábì mọ́ pọ́ láṣẹ máa bá ń fún àwọn munafiki ní ròóyà. بأن لهم عذابا أليما. wípé ìyà ẹlẹ́tẹ̀ eléro ń bẹ fún wọn. الذين يتخذون. àyà 138 nù. ibi tó parí sínú 139 rẹ̀ Ọlọ́run ti ní bá fún àwọn mùnàfíkì ní ìró ìyà pé wọ́n jẹ ìyà ẹlẹ́tẹ̀ eléro tí ó ìyà gidi original ìyà Ọlọ́run wá ní àwọn onímùnàfíkì tí mò ń sọ. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين. Ọlọ́run ní àwọn tó jẹ́ pé kèfèrí ni wọ́n máa ń mú lọ́rẹ̀ẹ́ ayò wọlé wọ̀de yàtọ̀ sí mùmínì ẹgbẹ́ wọn. Ẹ máa gbọ́ ẹwù kẹ́ ẹ bọ́lá ṣe ń kìlọ̀. Àmì wo lọ́run tó dáa kan bì the same àmì yẹn. Ìtọ́lọ́ ń sọnù Suratu Al-Imran ní pé àmì tẹ́ fi mọ́ àwọn mùnàfíkì ni pé wọ́n sọ pé sáà já máa da gbogbo ẹ̀ papọ̀ Unity Forum ni o. Ọlọ́run ní àwọn tó jẹ́ pé wọ́n mú kèfèrí lọ́rẹ̀ẹ́ ayò. Ayabtaguna indahum al-'izza. Ọlọ́run ní wà Nábì bá ń bẹ́lẹ̀ pé ṣé iyì náà wọ́n ń wá lọ́dọ̀ àwọn kèfèrí o ṣé iyì náà wọ́n ń wá lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀bọ ṣé agbára náà wọ́n bàjẹ́ pé tí wọ́n fẹ́ kó lè bàjẹ́ pé tí wọ́n fẹ́ dupò kan ayé ò lè mọ̀ sọ pé lágbájá báyìí ni ẹ fún nípò torí pé eléyìí yóò ẹ̀kẹ́ discriminate torí kọ́ wọn lè bá àtẹ gbogbo nígbà wọn bá wá tẹ̀wọ̀n àmọ́ kíkà kí pé bàbá olówó kan òun ni òjò káwọn ò débẹ̀ kí ni ti bàbá olówó ṣe bọ́lọ̀ ló ti sọ wípé àyẹ̀bùtẹ̀ wọ́n wá ṣe bí iyì wọ́n ń wá iyì ni wọ́n ń wá agbára ni wọ́n ń wá ìlọ. Lillahi jami'a. Ọlọ́run ní iyì agbára Ọlọ́run nìkan ló ní o iyì agbára Ọlọ́run nìkan ló ní kò sẹ́dá kankan tó ní iyì lọ́dọ̀ o ọ̀dọ̀ Ọlọ́run ní kẹ́ ẹ wá sí o ẹ má wá sọ́dọ̀ èèyàn o tẹ́ ẹ bá wá sọ́dọ̀ èèyàn tẹ́ ẹ fi ń ṣe mùnàfíkì iyì agbára tẹ́ ń wá ipò tẹ́ ń wá kò ní bọ́ sí yín lọ́wọ́ ṣe ìbéèrè Ọlọ́run sọ ẹ̀ àyà kejì nu ká tó lọ nu súrà mi nínú Al-Qur'ani Karim Ọlọ́run balikọ́lá ó ń sọ fún wa ipe súrà wo la kàtẹ́ ní ìsìn Suratu Nisa àyà kìlò ká tó wá lọ́nu Nisa ìyẹn náà bákan náà àyà 142 sí 146 àyà 142 sí 146 Nisa ìkan náà yìí náà ẹ gbọ́dọ̀ ń ṣe ń pààrà nǹkan so Ọlọ́run ní innal munafiqin tẹ̀rí àyà yìí téèyàn ọ̀bà gbogbo àyà yìí nínú Al-Qur'an tó ọba ti dúró tẹ́lẹ̀ ní kẹ̀gẹ́ ó yẹ kó o lè mọ̀ pé ó yẹ kó o sáfúsọ̀bẹ̀ sílùú ó yẹ kó o lè mọ̀ yìí pé ìsìláàmù ẹni ojú ọ̀dà ní kọ̀rọ̀ àti ní gbangba dúró lórí tẹ́sìn rẹ sọ mọ́ compromise
wọn ò sọ pé kó fọ́ọ̀sì ìyẹ̀sẹ̀sìn rẹ kì í ṣe pé rárá dúró lórí tẹ́sí rẹ sọ pé tẹ́sí mi sọ ni wàá mọ rìlẹ́tì báwo èèyàn má fi ẹ̀sìn rẹ yílẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n bá máa gbà sọ̀rọ̀ nígbà yẹn sẹ́rí àwọn mùsùlùmí láti kíríkà ó àwọn alùsùn náà lọ́sẹ̀ báyìí kẹsà lè bá a nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀nkẹ́rẹ́ yí Islam ọ̀nkẹ́rẹ́ yí sunna òun sì fẹ́ bọ́ sí ipò iyì kò lè ṣeé ṣe láéláé kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe kódà ẹni tó wà nírú ipò yẹn ẹni tó wà nírú ipò o tó wá títorí pẹ́ni yìí gbé ẹ̀sìn lọ́wọ́ ó gbé òdodo lọ́wọ́ ẹ wá mú un lọ́tà ẹ wá tó wá wà ní tí ń dà láàmú ìyẹn mọ́ mu àgbà nílùú Ògbómọ̀ṣọ́ ó tó wá wà ní tí ń rúlẹ̀ tí ẹni náà sì ń ran kapò náà fẹ́ wà nírú ayé àwọn náà ní rárá kò lè ṣe sí ẹni tó wà náà tó ti jókòó ìwọ wà náà tí ń finá mọ́ ipò lè tọ́ sí ọ ọlọ́ni innal munafiqina yukhadi'una Allaha wa huwa khadi'uhum. ọlọ́ni dájúdájú munafiki innal munafiki dájúdájú gbogbo àwọn ọ̀sẹ̀ gbọ́. yukhadi'una Allaha wa huwa khadi'uhum. ọlọ́ni àwọn munafiki yukhadi'una Allaha wọ́n rò páwọn ń tọ́lọ́ àwọn mọ́lọ́ ń ṣe ìyá tẹ̀rù kẹ́hìntàn lọ àjọmọ̀ pàdé mọ́ṣáláṣí ẹ̀yin lẹ́tù lọ máa lọ di ìyòsà ẹ̀yin náà lẹ́tù máa lọ fáwọn oníkìní kan lówó ẹ̀yin náà wọ́n tún gba agbódéwájú ṣọ́ọ̀bù yín ẹ̀yin ìyá alágbèéní ní Ògùnpa ní kìní kan wọ́n tún máa gbàdúrà pẹ̀lú orúkọ nǹkan mí ìtọ̀ yàtọ̀ sí tọ́lọ́ àlàjá ni ó tún sí yóò tún máa sàmì yóò tún máa dẹ̀kẹ́ fún àmọ́ tọ́lọ́ wọn gbà ń bẹ̀ ọlọ́ni ẹrù pẹ́ ń tèmi ọlọ́ kẹsàjà máa ṣe gbogbo ẹ̀ papọ̀ wọ̀húwà kọ́ọ̀dírù ọlọ́lẹ́mí náà wá ń bá yín lò ọlọ́run ìtàn yẹn tiẹ̀ mò ń bá yín lò bẹ́ẹ̀ ṣe ń bá mi lò èmi náà àmọ́ ṣe ẹ̀yin náà mọ̀ rò pé mùsùlùmí gidi ni yóò níjọ́ tí ń bá jára ń kí yín báyìí. وإذا قاموا إلى الصلاة قاموا كسالى. ọlọ́run ní kódà ìtẹ́ fi dá mùnáfíkì mọ̀ àmì mi lọ́lọ́ fẹ́ dákọ̀ ó ti dákọ̀ àmì kan nínú àwọn Suratu Al-Imran nínú nìsá àtàtúkà yìí ó wá fẹ́ dákọ̀ ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ni pé àmẹ́lẹ́ẹ̀kejì ni pé tí ẹ bá pèrún tí mùnàfíkì ọba lọ kírun inú ọmọ bí ló jẹ́ pé sẹ́ra àwọn àfọ̀nbídíà mùnàfíkì lọ́pọ̀lọpọ̀ wọn àwọn àfọ̀nbídíà wọ́n wà lóde tí ẹnìkan bá wá dìde tó pèrún wọ́n lè máa ní tátà ń ṣe kíní kan lọ́wọ́ irú yóò ní pàtàkì wọ́n máa rẹ́ni sí pé kíni kankan yà ó ṣe lè pèrún lè ṣe àná ń ṣe mólúdì àwọn èèyàn ń ṣe mólúdì a sì ń wò lórí social media wọ́n ń ṣe lọ́wọ́ o wọ́n ń ṣe lọ́wọ́ o láwọn mólúdì ṣé inú oṣù tí wọ́n tó bá nà bí ni wọ́n á ṣe mólúdì àwọn èèyàn lọ́jọ́ kan ìjọ méjì wallahi wọn ò ní pa mólúdì lórí social media á sì máa wò báyìí táyà máa gbóhùn máìkì ní ọ̀nà tó dé tí ó máa wọnú tí ẹ ń rìkọ́ọ̀dù àwọn àáfàá wọ ọmọ ní dìde la ilaha illallah. ìjọjúmọ́ wa káwọn mọ́nà tí wọ́n fẹ́ dìde lọ kírun kọ́ mú kùsàlà ọlọ́ni wọ́n dìde báyìí nítòròjú ẹ̀wọ̀n ṣàjà. ọlọ́run nítorí àwọn èèyàn dojú ti káwọn ọmọ wọn fẹ́ẹ́ fi irun wọn ṣe sí àrími sáwọn èèyàn ni. ọlọ́run ní wọn èsì ìrántí ọlọ́run àfìgbà díẹ̀ ní wọn rántí ọlọ́run. ibi tọ́lọ́run ti kìyànjú rè ọlọ́run ní mùsàbísàbínà báyìí dálíkà wọ́n máa wọn ò ní jára bí wọn ò ní jára èrò ọ̀hún ẹ bá rí wọn mọ́sálásí ẹ tún lè bá wọn pàdé àwọn àti àràbà bámbám wọn tún lè jọ dúró ya fọ́tò wọn tún lè dìmọ́ra wọn tún lè lọ àárín wọn lè ní peace meeting kan làwọn ń ṣe mùsàfíìsà bí nàbáyìnà dálíkà láìlá. ọlọ́ni wo ní jẹ́rọ ara bí àwọn mùsùlùmí ọmọ sọ pé ìwọ lọ sẹ́ni yìí sì dùn báyìí àwọn tí ẹ tó wà nọ́mbà náà wọ́n tó wá sí ẹ̀wọ̀n tí ẹ ṣe lórí social media gbà kan wọ́n wá sí mí ti pé ẹ mọ̀dà máa yẹn lóhun so kọ̀tẹ̀lẹ́sìn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ọ́ ẹ ti ń tàwọn ẹlẹ́sìn rẹ̀ yọ́ tà wá náà wà lẹ́ẹ̀ wọ́n dẹ̀ tún ṣe wọ́n dẹ̀ tún sọ lórí social media ẹ wò kẹ́ láìláhù láìwà láìlá wọ́n tún wá bọ̀ táǹgbà náà pé torí ẹ̀yin tí mo fi ń jà torí kinní kan tó dẹ pé àwọn tí wọ́n ti rí kinní kan ẹ jí ká lọ bá wọn jà ká mọ̀ pé kì í tẹ̀sìn ńlọ tẹ kinní kan báyìí ọlọ́run àdéhùn ọlọ́run ni ńlọ́fà bá. man yudlilillahu falan tajida lahu sabila. ọlọ́run ní ẹni tí ń bá ti lè sọnù tí mo kádàrá àánú mọ́
wallahi bẹ́ẹ̀ pariwo jù bẹ́ẹ̀ lọ kò lè mọ̀nà lè bá lójú ọ̀nà. يا أيها الذين آمنوا ayàtọ̀ wa tẹ̀lé lẹ́yìn ọlọ́run wa ni mo tún pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo. لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين. ó tún padà síbi tó sọnù Al-Imran tó tún sọnù Nisa ní àyà 138 sí 139 ìní tó ń rìpíìtì yìí padà yìí pé mo pè yín olùgbàgbọ́ òdodo àní ẹ má tó dẹ̀ wò ẹ má mú kèfèrí ní ọ̀rẹ́ ayò tó bá ti yàtọ̀ sí mùmínì ẹgbẹ́ yín tó jẹ́ pé ní ọ̀wà àmọ́ gbogbo ìnànà òtún yín ọlọ́run ní ẹ má dẹ̀ wò ẹ má gbọ́ ẹ̀wọ̀n tọ́lọ́ ń para ó ti dọ̀nà mélòó báyìí ẹ̀wù bí ṣe ń pa só lè jọ́rọ̀ àwàdà só lè jọ́rọ̀ nǹkan tí ò nítumọ̀ kọ́nà ọmọ para rẹ̀ báyìí nínú súrà kan ó ti dẹ̀ méjì ó tún sọ nínú súrà míì Kùránì là ń kà yìí o Kùránì là ń kà yìí ọlọ́run ní ẹ má dẹ̀ wò أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. ọlọ́run ní innal munafiqina ayàtọ̀ wa tẹ̀lé ọlọ́run ní dájúdájú gbogbo àwọn mùnàfíkì pátá. fi darikil asfali minan nar. ọlọ́run ní tí wọn ò bá yí láyé ni mò ń kìlọ̀ fún wọn tí wọn ò bá wá dàn tí a fi kú lórí ẹ̀ tó bá dijọ́ ìgbéra kí a mọ̀ àwọn sọ bẹ́ẹ̀ ṣe lù yìí àwọn oní unity sọnù yìí àwọn oní ìfitẹ́lẹ̀ ẹ̀ náà. mọ̀mọ́ ọlọ́run ní fi darikil asfali minan nar ẹ̀yin náà mọ̀ yìí pé iṣu tó bá láàsì sísàlẹ̀ pọ́ọ̀tì tọkọ kan pọ́ọ̀tì ìsàlẹ̀ sẹ́yìn pé ènìyàn náà pọ́ọ̀tì ọ̀jẹ̀ ju bó ṣe mẹ́mẹ́nà lẹ́fẹ́ sè ntọ́ wà ń bẹ̀ o lè jóná láti ìsàlẹ̀ o bó ṣe jollof rice ntọ́ bá wà ń bẹ̀ ọlọ́run ní kóhùn tó máa tó gbogbo ẹni tí ó wọ̀ náà sínú ná mùnàfíkì bóyá ìmọ̀ tó mọ̀ mùnàfíkì inú mùsùlùmí tí ń kírun tí ń pèrè mùsùlùmí ni mùnàfíkì wà o kò sí mùnàfíkì nínú ẹ̀sìn mi o ẹni tó bá jẹ́ kèfèrí kò ní kiri ẹ̀ mọ́ wa kèfèrí pọ́nbélé ni kò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tí ń kiri ẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ ń kírun ó náà kírun o bọ̀tàkì dànù ní kí ó fi hàn pé kì í ṣe gbogbo mò ń kírun lọ́lọ́run ti fẹ́ gbà kì í ṣe gbogbo mò ń gbàwẹ̀ lọ́lọ́run ti fẹ́ gbà kì í ṣe gbogbo mò ń lọ ájì kódé yẹn lè máa tó kó yẹn lọ tí ó sì tún já mùnàfíkì yóò tún máa kó yẹn lọ Mákà mùnàfíkì kó yẹn lọ Mákà nítorí pé ájì alẹ́ àti gbọ́rí ẹni tó gbọ́ báyìí lọ́dọ̀ àwọn mùnàfíkì náà téèyàn wà ní Mákà tó sì tún sọ pé àkúmọ̀ntà sí fọ́lọ́n tó lọ́ọ́ ní ká máa wá sáré wèrè ń bì wallahi alazim ẹni tó kó yẹn lọ Mákà ní sọ ẹni tó fetí ara rẹ̀ gbọ́rọ̀ yẹn ó sì pè mí láti Saudi lọ́dún náà pé ṣé lágbájá yìí ni wọ́n ní kó máa kó yẹn wá Mákà la ilaha illallah mọ̀tọ́ọ̀fù làwọn ti pàdé tó ti sọ̀rọ̀ pé àkùmọ̀tà sí fọ́lọ̀ tó fi ká máa wá sáré rè mí so à ń kó ìyànà mọ́ká kọ́ ni pé ó nítumọ̀ nígbà tí ẹni tó pe rẹ̀ mùsùlùmí bá ọlọ́run ní gbogbo mùnàfíkì pátá so inú mùsùlùmí lẹ́tì máa rí mùnàfíkì o torí pé ń bẹ nínú mùsùlùmí ẹni tí ó pe rẹ̀ mùsùlùmí but kìí ṣe mùsùlùmí mùnàfíkì ni àmọ́ àjọ ọmọ ló fi jẹ́ pé nínú ṣẹ̀ríà Islam ò ní ẹ pa mùnàfíkì ẹ lè pa náà tọ́ra àwọn èèyàn sọ pé ń para yìí kódà ẹ bá wọn lo ṣẹ̀ríà Islam ẹ lè pa torí pé ẹjọ́ ń kírun ni ẹjọ́ pàdé mọ́ṣáláṣí ni kódà wàhálà rú wọn ní máa ń pọ̀ jù wàhálà rú wọn ní kùrùkẹ́rẹ́ irọ́ ni ó ẹ̀ tó bá ń bò mí yóò fọkàn wà ń bò mí bẹ́ẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ mọ́ṣáláṣí o yóò pa àwọn tí ń pe àtúnṣe mítìn báyìí o ọlọ́run wá ní gbogbo ẹ tó bá rí báwọn àwọn ni màá kọ́kọ́ tò sísàlẹ̀ pọ́ọ̀tì iná kóhùn tó máa tó kèfèrí lé tí ẹ mọ̀ pé yá àwọn ju ti kèfèrí lọ́nu fi dárìkìlẹ̀ asfali mina nari ìtọ́lọ́wọ́n fi tẹ̀lé ìtọ́lọ́wọ́n fi parí ayé àwọn ọyọ kó báyìí lẹ́rù ọlọ́ni wà nàbí walan tajida lahum nasira láíláí ò lè rí alárànṣe kankan fún wọn
tí ó wà tí ìní síjú àánú wò wọ́n níbẹ̀, ìní síjú àánú wò wọ́n. Ọlọ́run wa ní nǹkan. Illalladhina tabu wa aslahu. Ọlọ́run ní àyàfi àwọn tí wọ́n bá túbá láyé. Níta fi ń sọnù gbogbo ẹ̀yin màmá tẹ́ ń gbọ́ ẹ̀yin bàbá tẹ́ ń gbọ́ àwọn nípò mùnàfíkì, ẹ lọ túbá, ẹ ṣe ìsìláàmù tòótọ́, ẹ ṣe ìsìláàmù tí ó pure. Illalladhina tabu. Ọlọ́run ní àyàfi àwọn tó bá túbá ó dé ní. Wa aslahu. Tí ẹ wá ṣàtúnṣe tí a jẹ́ kí ògbà mọ̀ ìpẹ́ wá pure Islam fẹ́ sí o, nǹkan ṣe mí tẹ́lẹ̀ ní o. Wa'tasamu billah. Ọlọ́run ní tí ẹ wá di èmi Ọlọ́run mú, torí ẹ di nǹkan míì mú mọ́lọ́, ẹ tó bá di Ọlọ́run mú tó tún di nǹkan míì mú mọ́ mùnàfíkì ni. Ìwọ tó tọ́jà pọ̀ ń sọ pé òun kírun, ó tún ní gbẹ́rẹ́ kan tó ń sìn, mùnàfíkì ni ó tún ti dẹ́lẹ́bọ gan báwọn. Ọgbára lọ́lọ́ tó gbára lé nǹkan míì, mùnàfíkì ni ó. Ẹgbọ́n tọ́lọ̀ fi kọ̀díṣà tó fi lẹ̀ o, kọ̀díṣà àkọ́kọ́ ni pé kún ó túbá, ìkejì ni pé wàásù náà wọ́n máa ṣàtúnṣe gbogbo aburú tí ẹ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wa'tasamu billahi. Wọ́n wà dìrọ̀ mọ́ Ọlọ́run, ó di mẹ́ta. Wa akhlasu dinahum lillahi. La ilaha illallah. Wọ́n wà sáfọ̀mẹ́sìn wọn fọ́lọ́. Ìtumọ̀ ìkíláàsì táwọn àfáà súnà máa ń pariwo pé àlè ìkíláàsì ẹjọ́ sincerity kọjá pé torí Ọlọ́run la fi ń ṣẹ̀sìn. Ẹlòmíì torí pé ojú ń ka mọ́, torí pé kí la yóò sọ ẹni tí ń bá ṣe báyìí ayé lè sọ báyìí, ẹni sẹ́ni tá a bá ń sọ àwọn wáàsí kan àwọn ayé ò ní gbà tíá, torí káyọ̀ lè bá àgbà tè yẹn tó ẹ pé ń lo bí ń sọ pé káyọ̀ lè bá àgbà tè mí, ẹ mẹ́jẹ̀ sọ̀rọ̀ lọ́nà bí tí wọ́n ti máa ti sọ̀rọ̀ lọ́nà bẹ́ẹ̀ ní ìsìn àwọn èèyàn ní láìkì mi, torí tí máa ti ń sọ̀rọ̀ lọ́ba tí máa fẹ́ dupò kan wọn ò ní gbà, ẹ jẹ́ máa sọ̀rọ̀ lọ́nà bẹ́ẹ̀, ẹ jẹ́ máa sọ tí ó máa pílíìsì gbogbo ayé. A jẹ́ pé n tó ń ṣe yẹn kò sí tọ́lọ́run bẹ́ẹ̀, torí Ọlọ́run fi kọ̀ǹdíṣẹ̀ yẹn sí pé kí n tó lè síjú àánú wo mùnàfíkì, kọ̀ǹdíṣẹ̀ mẹ́rin ni o. Àkọ́kọ́ ni túbá, ó dé ní. Wa aslahu. Wọ́n ṣàtúnṣe, ó di méjì. Wa'tasamu billah. Wọ́n so mẹ́mi Ọlọ́run tẹ́ torí wọ́n tún so mọ́ nǹkan míì. Wa akhlasu dinahum lillahi. Wọ́n wà sáfọ̀mẹ́sìn wọn, ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe wọn ò ní wo èébú búnibúni pé àwọn èèyàn mọ̀ bú mi. Ìjọ ìjẹ́ lómi ò lè sọ̀rọ̀ náà, ẹlòmíì gan kò lè jáde sọ̀rọ̀ lórí Facebook ká tí a bá ti sọ nǹkan báyìí ní ìsìn àwọn kìnnì kan ẹ ti bá ń wo Facebook sótó àti lẹ́ẹ̀tọ̀ ti tán kó ń bẹ́ẹ̀ wọn bá wọn bú ọ wọn lè gbé mọ́tò wọn lè gbórí èyè sí orí ẹranko sórí ilẹ̀ báyìí àwọn ọmọ asákàkí ẹ wò lórí social media tó bá wo social media BP rẹ máa rise ìwọ kẹsọ tiẹ wọn ò wúlẹ̀ fẹ́ kó o sòdodo wọn kàn wá nǹkan míì social media ti di dustbin tó ti bá ààyè ìgbàládà ní ibi tó bá lò fún ni ìwọ fi ṣe wá sí tẹpẹ kò ń bẹ wọn bá ti rí Ọlọ́run tí ó sọfọ mẹsìn rẹ yóò jẹ pẹsìn rẹ tí ń ṣe torí tọlọ́run kò ní wo pé wọ́n ń bú mi wọ́n ń yìn mí ẹlòmíì torí kí ó lè bá yìí òun náà sáwọn àwọn ọ̀rọ̀ kan yá ẹṣẹ rẹ lógúnlógún lọgànlọgbà ọba àmọ́ ṣe àrẹ kílọkẹ mi àti ó ṣe àrẹ pọblẹmù ti ẹnu ẹlòmíì tó náà bá ti rí kíníkẹ ẹtú wò wá o àti àmì kíníkẹ báyìí àti kíníkẹ báyìí ìkẹkẹ ẹsìn rẹ náà bàjẹ́ lọ́dún kí ni social media wà fún selector tiẹ̀ mo bá lọ ẹlòmíì lè máa sọ gbà mí yóò ní ojú kámẹ́rà tẹ́ ẹ̀ ṣe owó bí àgbà ṣùgbọ́n láti gbọ́ tí mo sọ sí mo ní kọ́fà ń bẹ̀ ni kí ni problem tiẹ̀ kọ́ bá wò bí àgbà so fi wà sí lọ fẹ́ gbọ́ kọ̀ọ̀kan bá ṣe wàìwàì Ọlọ́run ní ó di mẹ́rin. Fa'ulaika ma'al mu'minin. Ọlọ́run ní irú àwọn báwọn wọ̀lẹ́ ọlọ́mọ ọ̀rọ̀ sọ àmọ́ gbọ́ tí nǹkan mẹ́rin yẹn bá ti pé sí wọn lámúnáfíkì ni wọ́n tẹ́lẹ̀ wọ́n wá ti túbá wọ́n ṣàtúnṣe wọ́n so mọ́lọ́ wọ́n ṣàfọ̀mẹ́sìn wọn irú àwọn bá ní ń wà á padà dàpọ̀ mọ́ mùmínì lálìkì àmọ́ wọn torí wọ́n ṣe mùmínì tẹ́lẹ̀ ń wà kó wọn mọ́ mùmínì pé mùnáfíkì lẹ jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti túbá ń kó wọn mọ́ mùmínì láyé ẹ̀yin mùmínì ẹ fà wọn mọ́ra padà àwọn náà wọ́n tún jọ wà papọ̀ lálìkì àmọ́ ẹ fà wọn mọ́ra padà láyé pé dádì unity ṣe ti rí báyìí ẹ kàn sọ pé gbogbo eléyìí ẹ̀sìn mọ́ ẹ̀sìn Islam tòótọ́ làwọn tó jọ ń ṣe padà. Wasawfa yu'tillahu al-mu'minina ajran 'azima. Ọlọ́run lèmi Ọlọ́run mọ̀ ń bọ̀ sáúfà ló lò tàlìkì àmọ́ nìyẹn láyé ń bì tí ẹ bá ti ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀kú ọmọra ẹ̀sọ́ di mùmínì padà tó wá dijọ́ ìgbéra ìkàmọ́ èmi Ọlọ́run mọ̀ ń bọ̀ àfún gbogbo mùmínì ní ẹ̀san tó tóbi tí ò sírú rẹ̀ lórí pé wọn ò wo èébú búnibúni wọn ò wo ẹ̀gẹ́ ẹlẹ́gàn lórí ẹ̀sìn wọn wọ́n dẹ̀ ń ṣe tí wọ́n lọ. Àyà mi tòun ó di mélòó?
ó di mẹ́ta mẹ́rin á tún bọ́ sí bòmí á tún bọ́ sínú Suratul Maida aya 57-58 kí lọ́lọ́run sọ yá ayọ́ alladhina amanu la tattakhidhu alladhina ittakhadhu dinakum huzwan wa la'iban min alladhina utul kitaba min qablikum wal kuffara awliya واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون. ọlọ́ni yá ayọ́ alladhina amanu ọlọ́ni mo pè yín olùgbàgbọ́ òdodo. لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا. ọlọ́run ní ẹ má dánwò ẹ má lọ mú gbogbo àwọn tí ń sọ ẹ̀sìn yín dèrè tí ì bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn tó sọ ẹ̀sìn yín tí ń sọ dèrè tí ń sọ dàwẹ́wà tí ń fẹ̀sìn yín pa mèédìn ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ẹ́ ayò. Minal ladhina utul kitaba min. kéèyàn ò rí ẹni tó lóun jókòó ní iná kó sì tó wá lóun bá a ṣe kó tó máa dì mọ́ ẹ máa gbọ́ la ilaha illallah rasulullah unity náà ni o. ọlọ́run ní ẹ má dánwò ẹni tó mú léré tó mẹ́sìn yín láwẹ́wà tó mẹ́sìn yín ní pípa mèédìn tí ń fẹ̀sìn yín pa ọlọ́run wá ní minal ladhina utul kitaba min qablikum. nínú àwọn tá a ti fún tí àṣáájú yín àwọn Christian àtàwọn Júù ọlọ́run náà tó dákọ̀ wọn ọlọ́run wá ní wálé kò fa àti gbogbo kèfèrí ìsọgbẹ́sẹ̀ ìbọ́gibọ̀ pẹ̀ wálé kò fa àti gbogbo kèfèrí pátá tó ti kó Christian Júù ìkẹ̀kẹ̀ ẹ ti ń bomi ẹ ti ń bọ kíní kan àwọn tí ń bá ti ń mẹ́sìn yín láwẹ́wà tí ń fẹ̀sìn yín pa mèdè ọlọ́run ní ẹ má dánwò wattaqullah ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run. tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo ni yín tòótọ́ o. wa idha nadaytum ila salati. ọlọ́run ní tí a bá wá tẹ́ ń bá ti wá tó jẹ́ pé tẹ́ ẹ bá ti pèrò báyìí lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ pèrò báyìí. Takhaduha huzwan wa la'iba. àwọn tó jẹ́ pé tẹ́ bá ń pèrò wọ́n máa ń sọ̀rọ̀ yẹn dáwẹ́wà bí eré ni wọ́n sì máa ń kí ẹ̀rí nǹkan kí ni ẹ̀ ń gà ń bẹ̀ kí ni ẹ̀ ń ṣe gán bẹ̀. Dhalika bi annahum qawmun la ya'qilun. ọlọ́run ní torí wípé ìjọ kan ni wọ́n la ya'qiluna wọn ò ṣe làákàyè wọ́n ń fẹ̀sìn ìsìláàmù wọ́n fi ń pa mèdè ìsìláàmù ò sínú téèyàn lè fi pa mèdè ìsìláàmù ò sínú téèyàn máa rò pé ẹ̀sìn wo ni ṣe láwọn kankan bẹ tá a bá ń sọ ń bẹ máa ń sọ ni torí pé nǹkan bẹ lára ẹ ló fi lè gbé kalẹ̀ ìsìláàmù ò sínú ẹ̀sìn bẹ́ẹ̀ kájọ dálẹ̀ kájọ tó sa inú àwọn oore tọ́lọ́ ń ṣe fún islam ẹ̀jẹ̀ mẹ́yọkà méjì wà tó jẹ́ pé orí afẹ́ la ti ń sọ ẹ̀ ayé ń wò wá káàkiri gbogbo àgbáyé àwọn èèyàn ń gbọ́ wa nílé ní nàìjíríà àwọn tó sì nàìjíríà wọ́n ń wò wá lórí facebook wọ́n máa padà wò lórí youtube ẹ̀sìn wo lérú tí mo fẹ́ sọ yìí tọ́wọ́ àánú rẹ̀ ẹ̀sìn tí ó bá sí ń bẹ̀ kì í ṣe ẹ̀sìn tọ́lọ́run fẹ́ ká sí lórílẹ̀ ayé irú quality tí mo fẹ́ sọ yìí inú ẹ̀sìn tẹ́ ẹ bá ti bá ó ní ẹ̀sìn kan ṣoṣo ẹ má gbé mi ọba yín sọ̀rọ̀ nàìjíríà ń sọ̀rọ̀ amẹ́ríkà o ẹ̀sìn ẹyọ kan tọ́lọ́run fi lélẹ̀ lórílẹ̀ ayé ìgbà adáyé tó là ń pín nàìjíríà là ń pín amẹ́ríkà là ń pín yúróòpù là ń pín germany là ń pín dublin o rárá o lórílẹ̀ ayé ọlọ́run lọ́dọ̀ ayé tí ẹ bá ní kílẹ̀sì tọ́lọ́run fẹ́ ká wá ṣe lórílẹ̀ ayé ńgbà ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa ọlọ́run ló wọ̀n ọ̀dẹ́ èèyàn àtàlìjẹ̀nu òun ọ̀dá yín lásán illa liya'budun àfi kẹ́ ẹ lè bá máa jọ́sìn fèmí ọlọ́run ìrètí àrísìkí lọ́dọ̀ yín ìrètí kẹ́ ẹ bọ́ mi ìrètí kẹ́ ẹ tọ́jú mi ìyìn tí mo dá yín fún mọ́sọ̀pọ́lọ́ ń dá wa ń tọ́ ọ̀dá gbogbo nǹkan nítorí ànábì rárá o ìsọkúsọ ni o ọlọ́run ọ̀dá gbogbo nǹkan ju pé káwájọ́ sí fóun lọ ìyìn tó ń dá wa sá àlìjẹ̀nu tẹ́ ń pè ọlọ́mọmọdé akọ̀ẹ̀kọ́ ma khalaqtul jinna ọkọ̀ dákọ̀ rẹ̀ àwọn àfáàní kí tó lọ́n fi ọkọ̀ dákọ̀ àlìjẹ̀nu torí pé àwọn ọmọ ànábì ádámọ̀ ọmọ fẹ́ jọ́sìn fàlìjẹ̀nu ọlọ́run wá jẹ́ kó yé pé gbogbo ẹ̀yà àfáà yá rọ́ọ̀kọ̀ yá hílù ẹ̀yìn ẹlẹ́mìí òkun tẹ́ ń pa àwọn ẹ̀mí kan yá kìnní kan hárì rábílò dásíjà bábílù
tẹ́ ń pa àwọn àǹjẹ̀nu ọlọ́run láǹjẹ̀nu tẹ́ ń pè yẹn torí pé pípé nǹkan àdúrà ni àǹjẹ̀nu tẹ́ ń pè gẹ́gẹ́ ìdáhùn gẹ́gẹ́ ju pé kó dojú àdúrà kọ mi lọ ìdá fún kẹ́kẹ́ ju pé kọjọ́ sì fún mi lọ ẹ mọ̀ pé mọ́ wà mọ́ kàn látòlè jinna wal insa illa liya'budun àfi kọ́ ọmọ jọ́sìn fún mi tó bá jẹ pẹ́sì kan tọ́lọ́ fi lélẹ̀ orílẹ̀ ayé ìtọ́lọ́ fẹ́ ká sí láyé ní ká jọ́sìn fún un á wà béèrè pé ọ̀nà wo la fẹ́ gbà jọ́sìn fún ìdáhùn tó gbọ́dọ̀ jẹ́ ni pé ọ̀nà Islam kí ló fi jọ́nà Islam ìwọ náà lè bọ́ ta kọ wá sọ̀nà tiẹ̀ náà o ìdí ni pé Islam nìkan òun ni ọ̀nà téèyàn tọ̀ dọ̀dọ̀ lọ kí ló dé pòlò sì jẹ́ Nàìjíríà Ìbàdàn láwà yìí téèyàn bá gbéra kúrò nìbàdàn inú ẹ̀sìn tí irú eléyìí bá wà kó sọ o tó o bá gbéra kúrò nìbàdàn tó o fẹ́ travel ẹ jẹ́ ń lo ti international kí n tó lo local téèyàn bá travel bóyá o fẹ́ lọ Saudi ó wá wọ Ethiopia airline ó wá ní àṣà ní stop over ní Ethiopia so ẹni ìlú tó o bá rí kó o dé lágbàáyé tó o bá dé airport wọn àbọ̀ bá débì kan ní tó ti ṣẹlẹ̀ sáwárí dáadáa ni o ọ wà nílùú kẹbàá àsìkò òun wá tó kódà kò mọ̀ jẹ́ lu kèfèrí gẹ́ ọ wà lamẹ́ríkà gan kan wà ní airport Amẹ́ríkà àsìkò òun tó kàn rí bì kan nínú airport wọn tẹ́ẹ̀tì lè dó tẹ́ẹ̀tì lè ṣàlùwàlá ó rí pé bó ti ń ṣàlùwàlá tẹ́ fẹ́ kírun o lè bọ́ ọmọ Burkina Faso o lè rí ọmọ Thailand o lè rí ọmọ Ethiopia o lè rí ọmọ Philippines o lè rí ọmọ Kenya lẹ́bàjọ pàdé gbogbo olùtúmọ̀ dákọ̀ èdè wọn papọ̀ ẹ sì jọ gbé èbò ẹ jọ gbédè ara yín àwọn ògbé èbò ìwọ ògbédè wọn ẹ̀sìn wo ni wọ́n lè jọ sìn papọ̀ tí ì bá ṣe Islam àìmọye àwọn tájọ ìjọ kẹmí àtàwọn kẹjọ kírun àwọn àpàdé ní Ethiopia kọjọ Germany ọjọ́ kan báyìí mú wọn sáàrí kòkòrò báyìí so ọwọ́ lásán la fi ń júwe fúnra wa pé ṣé ó fẹ́ kírun so àwọn náà sì èmi náà mi rí àpéjọ kírun so èmi náà tún tì iwájú so akírun tán asalama so ó ti gbàsọ ìrámù tiẹ̀ ní rúnrún lásán ń bọ́lẹ̀ lòdì báyìí mo wá ń sọ sẹ́wọ̀n Yorùbá kọ́lọ́sàn wa mo ní òbí wọn àti kejì ẹsẹ̀ ń sọ̀rọ̀ bí à ń pọ̀fọ̀ níbí kan ni àwọn náà sọ̀rọ̀ èmi náà gbọ́ nígbà Ọlọ́run kì í ṣe dandan kájọ bára wa ṣe láyé kì í ṣe dandan kájọ rajà pọ̀ kì í ṣe dandan kájọ sọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n dandan ní kájọ ìṣèjọsìn pọ̀ nígbà tó tásìkò ń tọ́lọ́ ti torí rẹ̀ jọ dá wa sáyé àjọ kí torí pé fátíà wa tó fi dé Ethiopia kò yàtọ̀ wàhálà dọ́ọ̀lì náà àmínà lájọsí ọ̀ya sẹ́fúrẹ́sì náà ẹ̀kọ́ tó máa ṣe nìfàkùn bẹ́ẹ̀ kọ́ ọmọ sojú èjì ń bẹ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé sẹ́fúrẹ́sì ló tó ẹ̀kọ́ ọmọ dáùtù kò sọ́nà kan bẹ tá a bá lọ lẹ Ìgbò tó o bá pàdé ọmọ Ìgbò tẹ́jọ pàdé ní Onitsha tẹ́jọ pàdé mọ́ṣáláṣí ó ṣe kedu ìwọ̀n wò báyìí pé kedu kọ́ ó tún bú ẹ̀rìn ìwọ náà bú ẹ̀rìn bóyá náà tó ṣèdè wọn tó fi bú ọ Ọlọ́run sí ọyìn dandan kẹjọ sọ̀rọ̀ papọ̀ ṣùgbọ́n wà lẹ́ẹ̀jọ kírun papọ̀ tí ìròyìn ò ní dàrú ẹ kẹjọ mọ fọwọ́ dúwe fúnra ẹni pé sọfẹ́ kírun tá a ti ń sọfẹ́ kírun tán ẹni tó bá ti lè bọ́ wájú bẹ́ẹ̀ tó bá ti lè sàlá akíbarú òun náà ti máa ń tí ó ṣe torí the same uniformity wà nínú Islam bákan náà láti ń ṣe throughout the world ọjà sọ̀rọ̀ ẹ̀sìn tó bá jẹ pé ẹ̀sìn tọ́lọ́run fẹ́ ká ṣe lórílẹ̀ ayé ni ẹ̀sìn tọ́lọ́run fẹ́ ká ṣe lórílẹ̀ ayé kò ní síbi tó ti nílé practice ẹ̀ ìwọ àtẹ̀yàtẹ̀ ẹ̀rí kẹ́ ẹ pàdé Islam nìkan lórí lẹ́yìn wà fún bóyá ẹ gbọ́ mi yé ṣé kí n fẹ̀sìn mi ṣàpèjúwe téèyàn bá jẹ́ ẹlẹ́sìn míì kódà tó bá jẹ́ ẹlẹ́sìn ọmọlẹ́yìn Kristi tó wà ní Ìbàdàn bí tó wá tráfù lọ Ethiopia tó bá pàdé ọmọlẹ́yìn Kristi lọ́hùn tó ń bá jẹ́ ẹni ìjọ níbí tí ọ̀gbọ́ èdè wọn táwọn náà gbèdé rẹ̀ wà láwọn oníjọ́ ṣẹṣẹ papọ̀ ọ̀gbẹ́dẹ̀ tí náà gbọ́ wọn kàn yọ máa wò ní bí wàá tẹ́ ń búra wọn ni torí kò sí tó fẹ́ sọ papọ̀ kò sí connectivity ó fẹ́ pé Islam ni máa ń connect èèyàn pọ̀ Islam ni ó connect ẹ̀ mọ́ lọ béèyàn bá jẹ́ ológun tí ń bọgi bọ̀pẹ̀ ń bì tó wá travel lọ ilẹ̀ Ìgbò tó wá pàdé babaláwo bẹ̀ tó bá fẹ́ pọ̀ tí wọ́n jọ gbédè ara wọn wọn ò lè jọ pọ̀fọ̀ sùtì báyìí wọn ò lè jọ pọ̀fọ̀ tó ń bá ní Ṣàngó Ògún onírèké nìkan ìkàkàn tí wọ́n máa wò ké because ọmọ Ìgbò ọmọ Ògún torí pé ọmọ Èkìtì lógún so kò sí ní Anambra
yóò mọ̀ wí kí ni sọ bóyá tọ̀m̀bọ̀ lórúkọ òòṣà tiẹ̀ ti ń sọ tó máa ṣe tọ̀m̀bọ̀ tí wọ́n mọ̀ wí kéṣe China lọ ń sọ ni ó fi hàn pé àbọ̀fẹ́ra sọ̀m̀bọ̀ tó kọ̀ papọ̀ mọ́ra wọn ẹ̀sàmù kan nìyẹn o tó fi mọ̀ pé ẹ̀sìn kan ṣoṣo ló ń fi lílẹ̀ lórílẹ̀ ayé tí ò síbi tó wà láyé àìmọye àwọn táàjọ kírun papọ̀ táyé lè jọ sọ̀rọ̀ pọ̀ àfẹ́ mọ orí èèyàn tó jẹ́ ṣé mùsùlùmí ni ọ̀bọ̀ wájú. Ọlọ́run mo dúpẹ́ o wọn náà tó o bá jẹ́ mùsùlùmí dúpẹ́ mọ́ wàá fi nìfàákù mọ́ fojú èjì pàdé Ọlọ́run kódà bàbá yẹn lẹ́gbẹ̀ẹ́ títí tó tẹ́ nílẹ̀ tó fẹ́ kírun àtújọ́ rẹ̀ àfẹ́ márùn tí ń bá bọ̀ a sì jọ kírun tẹ́ alẹ́ sálà ẹ tún lè máa búra yín gan kí o lọ sí fi gómìnà òun náà kú bọ́ tí sọ́gbà tẹ́ ẹ̀jọ́ gbọ́ ẹ sáà ti ṣe tọ́lọ ní ẹ wá jọ sípò láyé ńgbò débi tọ́lọ fẹ́ kẹ́ ẹ jọ sípò láyé ẹ jọ sípò kò ní sí wàhálà sọrú inú ẹ̀sìn tó bá wà ẹ̀sìn tí ọba ti lè bọ́ ta sọrú ohun tí mo sọ yìí tí ó sọ pé wà láì táwọn bá débi kan ó lè jọ papọ̀ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀tọ́ lọ́fẹ́ ká ṣe lórí ayé tí ìbá ti wá ẹ̀tọ́ lọ́fẹ́ ká ṣe lórí ayé kí ó tó fi wá dónú tọ́lọ ní ká ṣeun àbí òye wa ni so ẹ ń bá mọ̀ lóore nínú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílẹ̀ àtẹ̀yin tẹ́ ń wò mí máa ṣe alihamudulilayi. Gbogbo ẹ̀ tẹ́ ń wà lórí social media máa táìpù alihamudulilayi bọ́lá ń ṣe ọ́ mùsùlùmí sọ ẹ kó tó wá máa gbé nìfà kù pàdé rẹ̀. Pèsè lámù táyé màmí máa. Ibẹ̀ ni kò ti dá mi lọ. Ṣé wọ́n tọ́lọ̀ ń sọ adúrò rẹ̀ fún ló tún wá nẹsẹ̀ kan ta lọ nẹsẹ̀ kan nù lé làbí ló tún wá lọ ń garun owó nǹkan míì ọlọ́ọ̀lọ́ kíní jọ Sunday kan ó tún gba níbi kíní bó dúró wọnú létẹ́bi tọ́lọ̀ ń fi ọ́ sínú tọ́lọ̀ náà fẹ́ kọjá pé ntọ́ wá sí láyé gẹ́gẹ́ nìyẹn máa ṣe alihamudulilayi fọlọ́ alihamudulilayi Ọlọ́run sọ Kùránì kalẹ̀ fún wa ó sì á mùsùlùmí alihamudulilayi lẹ́bi anzala ala abdihi likitaba wọ́làm yaj'al lahu iwajan. A gbọ́dọ̀ mọ̀ lóore ni o à ń bẹ̀ ọ́ ní Ọlọ́run mọ́jà wa kó ń bẹ̀ o. Ya Rabbi. Níbẹ̀ ni kò ti dá wa lọ́lá ìsìlámù táyé máa wá mọ̀. Ibẹ̀ ni kò ti dá wa lọ́lá. A gba ìbéèrè díẹ̀ orí ibi tí a ti gbó ẹ dákun ẹ mọ̀jà sojú èjì gbogbo ntọ́ bá fi ń dọ́gbọ́n lu ìsìlámù nítorí ntọ́ ń wá nǹkan yẹn ò lè tó yí Ọlọ́run ní iṣẹ́ iyì lẹ̀ ń wá ni èmi Ọlọ́run ni mo ní iyì lọ́dọ̀ èmi Ọlọ́run ni mo ní iyì Ọlọ́run kọ́mọ̀ sí wa lẹ́ni ẹ̀tẹ́ o wọ́n wọlé àjọ kan so rẹ̀ kọ́ wọlé agbólọ́ ńlá ilaha illallah. So a gba ìbéèrè 09098889939 tàbí 09124 nọ́mbà tá a bá pè jáde ní kẹ́ ẹ̀yin tẹ́ ń pe nọ́mbà wa ní kíní ẹ̀kan disturb wa ni so ní sáyẹ́nsì blọ́kì o 090 nọ́mbà tá à ń pè jáde yẹn ní studio line 090 náà wọlé nìsín 98 88 99 39 091 24 29 39. Zero 9098. No, salaam alaikum. Salaam alaikum. Àwọn àbá àfẹ́fẹ́ wà kẹjẹ ní àìsùn 11 àìsùn 31 mọ̀júmọ́ wáyé wọn ó nílẹ̀ àti ìkọ́dìrì náà ní sílẹ̀ àti ìkọ́dìrì pé méjì ní ọdún ni so kò sí náfìlà rẹ̀ kò sí nǹkan tó jọ ìkọ́ṣe ni so à ń bọ̀ ń bẹ̀ so ní tẹ́sí wa sọ fún àmì ìkọ́ṣe kèfèrí ni náà. Wa alaikum salaam wa barakatuh. Náà sà.
kí lẹ wí sà. náà tí ẹ bá wẹ òkú ṣé ó dandan kéèyàn lọ wẹ̀ so kì í sọ̀rọ̀ èèyàn o so kéèyàn lọ wẹ̀ tó bá wù yẹn yín lọ wẹ̀ so kì í sọ̀rọ̀ èèyàn ní pété yẹn bá ti wẹ̀ òkú ọ̀rọ̀ wà lórí ẹ̀káwọn àfà tí wọ́n sọ ìyá rẹ̀ bá lọ́kàn tó ti wẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ wẹ̀ rárá o kì í sọ̀rọ̀ èèyàn wọ́n bá wù ó lọ wẹ̀ òkú tó wù yẹn sí ẹ̀gbin débi pé ó ti náà ti adẹ́dẹ́gbin tẹ̀sán lọ wẹ̀ jẹ́nẹ́bà rárá so kò sí ìyẹn kan tí ń jẹ́ pé yẹn lọ wẹ̀ 09098 88 99 39 091 29 29 39. Wa alaikum salam wa barakatuh. Naam. Kí a máa ké Fátíà. Wọ́n wà pọ́ọ̀tù wọ́n wà pósì. Náà. Bí sáà lè kírun lẹ́yìn wọn. Kò sínú tíra kan ń bẹ ṣé náàbì náà yí kọ́ la máa ń pè ní àbí sábù mọ̀sálí. So pẹlẹbẹ báyìí ìbẹ̀rẹ̀ kí tọ́wọ́ kàlẹ́ Alhamdulillahi Rabbil Alamin kó òkè báyìí àràmọ́ náà kọ́ ẹgbẹ́ lọ́nà kí àwọn kó sí kiri kan gbogbo àwọn eléyìí kó sí kankan kó sẹ́ẹ̀rì kankan tó wà bẹ́ẹ̀ tó bá parí wà ládọ̀ nínú àtẹ̀yìn ìyá wa náà tẹ̀sí Allahu Akbar tẹ́ẹ̀tì ro nígbà tí ẹlòmíràn kò nǹkan bẹ́ẹ̀ gbà tó fẹ́ gba nǹkan lókè nígbà tó fẹ́ dá nìyẹn yóò wá tí rẹ̀ sọ̀sọ̀kè action Yorùbá lásán ni kò sí lára ẹ̀sìn tó ti yé báyìí ìyẹn wàá sọ̀rọ̀ ní pé ẹ̀ẹ́dẹ́kẹ́ lẹ́yìn àákọ̀rẹ́ tí wọ́n ní pé bàbá kò sí ti ń jẹ́ 4 cardinal points lórí irun tẹ́ kọ̀kọ́ wókè tẹ́wọ́ ìsàlẹ̀ tẹ́wọ́ ẹ̀gbẹ́ tẹ́wọ́ ọ̀tún tẹ́wọ́ àṣìbẹ́ àti àwa tá a máa ń ṣe àtàyà á náwó kan bí àtàyà báyìí ní tí mo sọ ẹ̀ common error nìyẹn o àṣàdọ̀ àti mọ̀ tàtàyà lọ tá a bá parí àtàyà àwọn èèyàn wà sí gbogbo ọwọ́ mẹ́wàá òkè báyìí kò sí inú ẹ̀sìn kánàká ẹyọ kan a fi ń jẹ́rìí pé ọ̀kan oṣù lọ náà ọwọ́ afẹ́ parí ìtumọ̀ tó sọ ni pé ó ti di mẹ́wàá so but ó ti mẹ́wàá kódà tó fi dé rí ìmáàmù mi yóò sì gbogbo mẹ́wàá òkè ni assalamu alaikum warahmatullah assalamu aṣọ Yorùbá pọ̀ lórí òdo kọ́lọ̀ sànà àkàtà káwà fáwọn òbí sọ́bà wá kàbùkù wọn máa dábàá lójú àgbo wọn máa dáwó lọ wọn kọ́ alẹ́sìn kankan mọ́ lọ kéṣà 09098 88 99 39. Wa alaikum salam wa barakatuh. Nǹkan tẹ̀ sọ́dá tẹ́ farabalẹ̀ o. Hello. Ṣé máa ń ṣe kí ni? Ẹjẹ́ ara máa farabalẹ̀ sọ̀rọ̀ kí ni yẹn ń tó tẹ̀lé àwọn gbùrùgbùrù kò sì jẹ́ kémi ọ̀gbọ́n dáadáa. Wa alaikum salam wa barakatuh. Yes, sir. Adúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó ká wá kẹ́nu ẹ̀ kó má ṣì wá lọ́nà láéláé. Náà. Aláwa mi.
Jazakumullahu khairan. 09098889939 àgbà ìbéèrè kan sí 091242939. So a ti sọ fún wa pé Aji State ó ti close. Ẹni tó bá fẹ́ lọ Aji yálà nílùú òyìnbó lọ wà tó fẹ́ pàdé wa náà àbọ̀ fẹ́ lọ láti Nàìjíríà láàrin tí ò ní ju bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lọ báyìí ó sì lè sáré pé ti state ti close o, kò sí ìkéde kankan mọ́ lórí ti state o. So torí àwọn tí wọ́n ti ra slot ilẹ̀ òní tán sọ bákan náà umrah Ramadan a lè pè wá. So iṣẹ́ tiẹ̀ náà ti fẹ́ parí báyìí o. Saudi ti kó lọ́rọ̀ pé ẹni tó lókà ní àwọn sọ pé ẹ̀wọ̀n wa nẹ́bí ṣe kíní kan èèyàn wà máa ń lọ mọ́kà àkọ́kọ́ Saudi o. Ọlọ́run kẹ́ wọn ní o, Ọlọ́run rọ̀ wọ́n lọ́rọ̀ gan ni o, Ọlọ́run yóò ṣàánú wa inshallah. A máa pàdé tó bá dijọ́ Wednesday ní ọjà Aba ní aago 4:00 pẹ̀lú yọ̀ǹda tó náà. So ní Central Mosque wa ní Ìbàdàn, Central Mosque ọjà Aba nílùú Ìbàdàn pẹ̀lú ògo Ọlọ́run. Èmi dúpẹ́ fọ́ba tó ṣẹ̀dá mi, pójú lọ́wọ́ Mùsùlùmí ni mí, mo gbà fọ́lọ́run, mo tẹ̀lé tànàbí, mo ń ṣẹ̀sìn bọ́lọ́run mi ṣe sọ, mo ń ṣẹ̀sìn bọ́lọ́run mi ṣe sọ. Bó ti wù kó lè tó nínú ìlú kan, ó ti dájú párọ̀rùn fáwọn kan nínú àwọn táyé ará lọ́run. Káwa mọ̀ wọ́n ọba olóore, káwa mọ̀ wọ́n ọba olóore. Alhamdulillahi Rabbil Alamin. Táwọn gbàgbé wá sí tí wọ́n kéde fún wa ní ọjà ọba ilé tó lọ lọ́wọ́ ní ọjọ́ Wednesday ní dédé aago 4:00 ìrọ̀lẹ́. Àwọn àtàjọ mẹ́tò wá sí etí gbọ́ wa Adébáyọ̀ Tàmíyù ní amójú ẹ̀rọ wa fún àkókò tí a wọ̀ yìí. Àwọn ni wọ́n jẹ́ kẹ́lẹ̀ máa gbọ́ wa ketekete nílé. Àwọn sásù àti a ti ń gbọ́ wọn alátẹ̀kán náà ní South Suleiman Boni Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè. Fún àtàbá ní ìbéèrè kan àbí ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ Hajj Umrah, a lè pè wọ́n àbí ká tẹ́ẹ̀sì mẹ́sẹ̀jì sórí nọ́mbà yìí 070-1064-39 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070-1064-39. Orúkọ tèmi ni Ridwanullah. Ọjọ́ Wednesday wọ́n máa fantastic inshallah. Ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí fully loaded.